ẹ kú ojúmọ́ lónìí, ẹ kú bójú ọjọ́ ti rí lọ́dọ̀ tiyín, báwo lójú ọjọ́ ti rí lónìí lọ́dọ̀ yín. Ǹjẹ́ lónìí a tún dé sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní a ó máa sọ̀rọ̀ nípa àwọn lẹ́tà fáwẹ́lì èdè Yorùbá. Àwọn lẹ́tà fáwẹ́lì èdè Yorùbá. Lórí àwọn ẹ̀kọ́ tó kọjá, bí ẹ kò bá gbàgbé, a ti sọ̀rọ̀ nípa àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Bákan náà, a ti sọ̀rọ̀ nípa àwọn lẹ́tà kọ́nsọ́náǹtì èdè Yorùbá. A ti fi yé wa pé 25 ni lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá, 18 sì ni àwọn lẹ́tà kọ́nsọ́náǹtì èdè Yorùbá. Bẹ́ẹ̀ bá gbàgbé, òwe Yorùbá sọ pé bá a bá mú ṣàkọ̀tún tá a mú ṣàkòsì, ìṣàkúṣà ní mọ̀ ń kù. Òwe yìí ló ń sọ nípa fáwẹ́lì èdè Yorùbá. Òun ni pé nígbà tá a ti ka lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá, tá a ti yọ kọ́nsọ́náǹtì 18 kúrò nínú wọn, 7 péré ni yóò kù ńlẹ̀. 7 wọ̀nyí àwọn ni lẹ́tà fáwẹ́lì èdè Yorùbá. 7 ni lẹ́tà fáwẹ́lì èdè Yorùbá. Àwọn lẹ́tà wọ̀nyí ni a, e, ẹ, i, o, ọ àti u. Àwọn lẹ́tà wọ̀nyí àwọn ni fáwẹ́lì èdè Yorùbá. Ọ̀nà méjì pàtàkì ni a wá pín fáwẹ́lì èdè Yorùbá sí. Ọ̀nà àkọ́kọ́ òun ni à ń pè ní fáwẹ́lì àìrọ́múpè. Fáwẹ́lì àìrọ́múpè. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni fáwẹ́lì àrọ́múpè. Fáwẹ́lì àrọ́múpè. Fáwẹ́lì àìrọ́múpè àwọn náà la tún mọ̀ sí fáwẹ́lì pọ́nbélé. 7 ni wọ́n. Àwọn ni mo ti kà ṣáájú yẹn pé a, e, ẹ, i, o, ọ, u. Àmọ́ àwọn lẹ́tà fáwẹ́lì àrọ́múpè 5 ni wọ́n. Lára àwọn 7 ti ìṣáájú ni a ti yọ àwọn 5 wọ̀nyí. Àwọn náà ni a, ẹ, i, ọ àti un. Kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní, lórí fáwẹ́lì èdè Yorùbá tí a ti ń yẹ̀wò. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ kọ́ èdè Yorùbá ni? Ẹ tẹ̀lé wa lórí àwọn ayélujára wa. Lórí Instagram àti Yorùbá Clinic ni à ń lò. Lórí Facebook òun náà ni Yorùbá Clinic. Lórí Twitter Yorùbá_Clinic ni à ń lò. Lórí YouTube Yorùbá Clinic TV ni à ń lò. Lórí ayélujára wa tí ẹ bá fẹ́ kọ́ èdè Yorùbá www.yorubaclinic.com ni ẹ lè ti ṣe àwárí wa. Ǹjẹ́ kó tó di ìgbà míì tá ò tún máa pàdé, èmi Ọlánrewájú Àyìndé Ọláìyá wípé kí gbogbo wa ká wà ní àlàáfíà.